ṣe lóore mo náà yẹ kí tọ̀hún gbégbá ọpẹ́ mo náà yẹ kó yẹ ṣẹ̀ṣẹ̀. Happy birthday to you ma Alhaja Motúnráyọ̀ aya Chief Akeem Alárápé Dísù. Òní lọ́jọ́ bí yín, ṣebí gbogbo 3rd of August ló jọjọ́ ti yín. Ẹ ti wá ṣọdún ti 2020 yìí náà, ẹ ó ṣe mí nínú ọlá ńlá àti ìdẹ̀ra Elédùà. Alhaja Motúnráyọ̀, ṣe bẹ́yìn ni yèyé Habib, yèyé Habiba, yèyé Hafiz àti yèyé Abideen, grandma àwọn ọmọ alálùbáríkà. Mo ní ọdún kan ìlówó, ọdún kan ìkọ́lé, gbogbo ọdún níní àlàáfíà ni. Ẹ ti wá ṣọdún èyí náà, ó ṣe mí tọmọtọkọ lọ́lá Elédùà. Màmá ọlọ́jọ́ ìbí, ṣebí ìpínlẹ̀ Ògùn lẹ́yìn tí wá, ọmọ Òwu lẹ́yìn ṣe, ìlú Abẹ́òkúta lẹ́yìn jẹ́. Mo ní ẹ̀yin lọ́mọ Olówú Òdùrú, ọmọ Ajíbọ́sìn, ọmọ Ìpè Ọjà, ọmọ Arẹ́rù Kìnróró, àwí mẹ́nu kúrò ń tòru, ọmọ Àjírí, ọmọ Àjíyìn, ọmọ Ajílàlá Ìṣọ́, ọmọ Arígbálábúwọ́, ọmọ Tẹ́wọ́gboyè, ọmọ Dúdú, ọmọ Dẹ̀dẹ̀, ọmọ Oníròkò, ọmọ Alábíàmọ. Balóhùn ṣe lálàjù, ó kẹ́ni mẹ́fà rẹ̀ bòṣà. Nígbà tó dìrọ̀lẹ́ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀, ó mọ́kàn ṣoṣo bọ̀ wálé. Wọ́n láwọn ò mọ ohun tó fi márùn ẹ̀ ṣe, èmi mọ ohun tó fi márùn ẹ̀ ṣe. Ó pa kíkí, ó pa ìkí, ó pa ṣíṣẹ̀, ó pa ìṣẹ̀, ó tún pọ̀ ní bàtà ìkànnà búṣẹ́ lójú agbo. Mo ní ẹ ti ṣọdún èyí náà, ẹ ó ṣe mí nínú ọlá ńlá àti ìdẹ̀ra Elédùà. Basirat Adékúnlé Afèdègbàwúrà lèmi jẹ́, ọmọ yín Abíọ́dún Habib ló rán mi sí yín. Ó ní kí yín fún ayẹyẹ ọjọ́ bí òní. Ó ní àlòpẹ́ kọrin kése láyá jẹ́ fún yín o, ojú òní tìyín bẹ́ẹ̀ lẹ ò ní ṣìṣe ẹ ò sì ní dàwátì.